What we come here to tell you, our Muslim brothers, especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. In Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are cheating us seriously. You Hausa, if they won't give you, they believe in a Muslim day for Hausa. If they won't bring somebody who go lead Nigeria, now Muslim they go give from Hausa. But if they won't give us somebody from Yoruba land, a Christian they go give us. They talk say Yoruba na Christian land. And this one go be small boy. And now we Muslim, we dey marry 2, 3, 4. Muslim dey marry 2, 3, 4. Pastor no dey marry 2, 3. And Muslim plenty for this Yoruba land. Look for instance, Ogun State, where we dey now. Babalawo ko Kufar. Governor for Ogun State, that will be Christian, there be 4. Muslim na 1. Na Amosu. And that Muslim do better pass. Egbe yẹn mo Ogun State, ṣá Muslim ló ṣe dáadáa fún yín. Now only Christian go dey rule am. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. The 2027, they need Hausa's Muslim to become governor for Ogun State. Yoruba no fit do am only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. Innamal mu'min ikhwa. Forget about Yoruba. All of us now Muslim. Anything where they suffer Yoruba, they suffer Hausa. That is why we want you Hausa to support us. Anytime where those of you that get voters card, maybe you keep am. Those of you that not get PVC, maybe 3 months now they go open now. We go come here. Anybody we no get, we go take you go local government. We go get, because we no fit fight them. Maybe say we go fight them. Maybe if you do, we say Muslim. Maybe we go talk to our Muslim. Maybe you join us one voice. Maybe we do our own too. You understand us? Now the thing wey, because that they talk for, look for now Yoruba land now we get 6 states. Lagos, Ogun, all the 6 states na Christian governor dey for all the 6 states. Lagos na Christian governor, Ogun State na Christian governor, Oyo State na Christian governor. Ẹ má jà fẹ̀sìn tanra wa jẹ o. Ṣé irú arákùnrin yìí torí ẹ̀ ń pariwo ṣàríà ní ilẹ̀ ìran wa nílẹ̀ ọmọ aládé ń bí pé ṣẹ̀ríà mi ò ní gbogbo mùsùlùmí o. Ṣùgbọ́n èyí tẹ́ ń fẹ́ ṣẹ̀ríà tírú arákùnrin yìí bá wà nínú ìgbìmọ̀ ṣàríà torí mo mọ̀ pé irú wọn ni wọ́n máa ń mú sí. Ẹ jọ̀ọ́, ìgbà ó ní òní pààrọ̀ ọmọ Oòduà tán nítorí òfin ṣàríà. Ṣé àmọ́ ṣera wa báyìí? Ṣáàmọ́ fi ẹ̀sìn ṣe ara wa. Ẹ̀yin tẹ́ ń polongo ẹ̀sìn àlàáfíà lẹ́yìn àmọ́ ẹ̀sìn Islam sí bẹ́ẹ̀ ṣe wí torí àbújẹ́ ìlèmí náà nínú ìbí. Ṣé má tàn yín? Lára àwọn oníjàgídíjàgan tó wà nínú ẹ̀yìn àfáà ni mo fi kú òǹlé kéwú ní lábẹ́. Wọ́n sọ àwọn Haúsá kan máa bọ̀, ọmọ ìyá àwọn ni wọ́n. Àwọn ọmọ ìyá wọn gángan ń sọmọ ìyá wọn mọ́. Ẹ̀yin àfáà ẹ bọ́ta o. Àsìkò tó láti sọ̀rọ̀. Ṣàríà tẹ́ fẹ́ dálẹ̀ ńlẹ̀ Yorùbá, ṣáwọn tẹ́ fẹ́ kó bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n padà tómi ó fi padà wọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, tí wọ́n padà wá, tí wọ́n wàá jẹ ilẹ̀ wa run. Àwọn lẹ fẹ́ kó bẹ̀. Nígbà tẹ́yìn náà ò ti dúró sójú kan bíi ti ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Èmi ni ti Pọ́ọ̀lù ẹ̀wọ̀n tàpólò. Oníkálukú kan ń dájọ́ tiẹ̀ ńlẹ̀ ni. Ẹ wá mọ kóòtù oríṣiríṣi tí ìwé mímọ́ ò sọ fún yín. Ìwé mímọ́ tá a dẹ̀ ń sọ yìí náà ẹ jẹ̀bi náà anyway. Ta ló wà ní ibẹ̀ nígbà tí ẹni tá a gbàgbọ́ nínú ẹ̀ àwọn ànábì yìí tí ó ń tẹ̀lé kiri, tó ń tẹ̀lé wọn kiri, tó dẹ̀ ń kọ àkọsílẹ̀ rẹ̀ tá a ń tíṣà wọn. Gbogbo ohun tá a gbàgbọ́ nínú ẹ̀ yìí kò yẹ kó kọjá ṣe rere, hùwà rere, ṣe ń tó tọ́, mọ́kòwá aráàlú jẹ, sin Ọlọ́run, kírun, gbàdúrà, kò mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo yòókù tẹ́ ẹ máa ń fi kún àwọn tó máa kọ́ ìtó máa favour lu wọn máa ní. Ìtí ò bá dá ń bẹ̀ wọn ò ní kọ́. Tí wọ́n bá kọ́ wọ́n ṣèèsì kọ́ ni wọ́n mọ̀ pa yóò padà wà lájú.
èmi ò fẹ́ bá yín pé ẹ̀sìn ní scam, ṣùgbọ́n àwọn tó mú wá tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, mọ́ṣáláṣí mélòó ló wà ń bẹ̀, chọ́ọ̀chì mélòó ló wà ń bẹ̀ bíi ti orílẹ̀-èdè Nàìjíríà. Kọ̀ńténà wọ́n fi ń ṣe chọ́ọ̀chì ń bí. Mọ́ọ̀sì tó wà nínú ilé oníkálukú ò ló ń kà, èèyàn mélòó ló ń kírun bẹ̀, ẹ sì ń sọ̀rọ̀ jàmọ́. Báwo lẹ ṣe fẹ́ rí jàmọ́ àkójọ nígbà tí tẹ́ ẹ bá nígbàgbọ́ pé dandan ni kájọ kírun pọ̀, ìwọ ṣe mọ́ṣáláṣí sílẹ̀, mọ́ṣáláṣí 3 wà ládùúgbò kan, kí là ń bá ká? Ṣọ́ọ̀ṣì bíi 15 ládùúgbò kan, èèyàn mélòó lẹ fẹ́ kójọ sínú ẹ̀? Ìgbà wo lẹ ní hùwà burúkú nígbà tẹ́ ẹ bá rérò tó fẹ́ dáwó? Ẹ̀sìn lọ́hùn, ẹni tó bá tẹ̀lé Jésù kó tẹ̀lé Jésù, ṣùgbọ́n kó ní ìwà pẹ̀lẹ́ bíi tiẹ̀. Ṣẹ́yìn níwà pẹ̀lẹ́? Ẹni tó bá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tẹ̀lé, ṣùgbọ́n ẹ wo in tó bá dà àti in tó bá tún dà, ẹ jọ̀wọ́ ẹ̀sìn bàbá yín kọ́ o ní Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí o. Ẹ wá ti fi ọwọ́ òsì júwe ilé bàbá yín. Ọlọ́run rí àwọn ará Saudi kó tó fún wọn, àwọn ará Mẹ́kà kó tó fún wọn Muhammadu. Ó rí àwọn ará Nàìjíríà kó tó fún Ísírẹ́lì, kó tó fún wọn ní Jésù. Àwọn ará Amẹ́ríkà, àwọn ará London, gbogbo wọn tẹ́ nígbàgbọ́ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, chọ́ọ̀chì mélòó ni wọ́n ní lọ́dọ̀ wọn? Kódà bó o bá ṣiṣẹ́ tó ló jókòó ṣọ́ọ̀ṣì, wọ́n fọlọ́pàá gbé ẹ̀. Then chọ́ọ̀chì mélòó ló wà ń bẹ̀? Àwọn chọ́ọ̀chì tó wà ń bẹ̀ wọ́n fi ń dá ilé iṣẹ́ lẹ̀ ní báyìí. Orílẹ̀-èdè yìí rí bó ṣe rí yìí, bó ṣe wà yìí, tá à ní iná wá ń jó iná àjórẹ̀yìn. Ṣé wá rò pé sì tẹ́ gbé kárí yẹn lẹ fi sọ pé ń sin lọ́hùn? Ọlọ́run gbàdúrà wa, ó fẹ́ràn wa. Ṣé ẹ̀ ń sin lọ́hùn ni àbọ́lọ́run ló ń sìn? Kí lẹ gbé fọ́lọ́run? Ọpẹ́ mélòó lẹ lè dá? Jẹ́ tiẹ̀ mọ́ Ọlọ́run gan. I am talking to both Christian and Muslim. Kàndá wà ní ìṣẹ̀ṣe náà, tíyẹn náà pọ̀, àwọn fake babaláwo. Ọlọ́run má jẹ́ yìí ò ní ṣòro. Ẹni tó rí ìṣòro àìríjẹ àìrímu, tó ń lọ ọ̀dọ̀ àáfàá tó wà lórí ìjókòó, tó ní kó máa bẹ́ ò bá òun bẹ lọ́hùn. Ààbù ìṣòro ló dé bá, ṣùgbọ́n tó bá lo common sense, a mọ̀ pé iṣẹ́ ló yẹ kó ń kọ́kọ́ wá ná. Ò ní iṣẹ́ lọ́wọ́, ìwọ̀nba tẹ́ tó fi ń tọ́jú ẹ, tẹ́ tó fi ń ṣàánú ẹ, òun lọ kó fáàfáà kan, òun lọ kó fún wòlíì kan. Ṣé bẹ́ẹ̀ lẹ sì fẹ́ gọ̀ tó? Wọ́n ń tòròró fún yín. Èmi ò ní kò ṣiṣẹ́ nínú ìgbàgbọ́ àdúrà, ṣùgbọ́n àwọn kàndá tó wà ń bẹ̀ ni mò ń sọ. Mi ní kò sí àáfàá gidi, mi ní kò sí wòlíì gidi, ṣùgbọ́n wòlíì gidi gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Àáfàá gidi gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Arákùnrin tó sọ̀rọ̀ lórí orí ètò Yorùbáwùyí tí mo wò yẹn, tó mú fídíò ẹ̀ wá ẹ̀, tó ń pe àwọn tó bá níṣẹ́ lọ́wọ́, tó ń pa àwọn Haúsá, lẹ́yìn kó kírun kó kúrò ń bẹ̀, ẹ ti lọ fẹjọ́, ẹ ti gbé ọ̀rọ̀ ìran wa, ẹ ti gbé lọ sọ́dọ̀ àwọn Haúsá. Kí lẹ wá ní kí wọ́n ṣe? Ta lẹ fẹ́ pè nígbà tí wàhálà bá dé? Ẹ jẹ́ lọ ṣọ́ ara yín. Ẹ̀yin ìkà tẹ́ ń fi ẹ̀sìn bojú, àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Mi ìfẹ́ sọ tó ń bẹ lọ́kàn mi fún yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ọkàn ẹni nìgbàgbọ́ ẹni. Àwa wí tán, àwọn kan sọ pé bọ́ọ̀ bá ṣe ẹ̀sìn kan ọ̀wọ́ náà ò ní rójú rere, bọ́ọ̀ bá ṣe ẹ̀sìn kan iná lọ ń lọ, ò ní wọ párádísè. Are you God? Are you God? Ẹ̀yin lọ́lọ́run. Ṣiṣẹ́ tọ́lọ́run rán yín ṣe ilẹ̀ ń jẹ́. Kò yẹ kẹ́sìn wa le tó báyìí rárá. Kò yẹ kẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tiẹ̀ le tó báyìí. Ẹ ṣe fọlọ́run lẹ̀ kó ju ẹni tó bá fẹ́ jù síná kó jù síná. Is that your problem? Ṣé problem ti yín ni? Afúlàní tẹ́ ìsọ jẹ́ mẹ́sìn wa jẹ́ kọ́kọ́ ṣá sí abẹ́ ẹ̀sìn pé ẹ̀sìn Islam. Wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí di ẹlẹ́sìn kan. Wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ bàbá yìí, ilẹ̀ bàbá wa. Kò yẹ kí religion jẹ́ bàríà ní ìsìn, ìfọwọ́sowọ́pọ̀ ló yẹ kó jẹ wá lógún. Ká tiẹ̀ kọ́kọ́ gbalẹ̀ bàbá wa padà. Nígbà bá gba orílẹ̀ bàbá tiẹ̀ tó ń padà ṣẹ́rú fún wọn, tí wọ́n mú ẹ ṣẹ́rú yẹn tí wọn ò bá pa ẹ́, ojú àwalẹ̀. Ẹ rò péré ni wọ́n ń ṣe wípé ẹ dira o, ẹ dira o.
ọ̀rọ̀ eré lẹ pé ẹ wọ ẹ̀yìn kulé yín wàhálà ti dé. Ṣé àwọn Fúlàní tó àríkòfin ó máa gbé wọn lọ títí tí ṣùgbọ́n àgbà pé ìjọba ń gbìyànjú wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn ẹ̀ka kan nínú ẹ̀ka agbófinró olórí wọn ọ̀gá wọn kan jáde wípé ẹ mọ́ wòra yín ràn o lóòótọ́ dẹ̀ ni o kò sí tó burú o tẹ́ ẹ̀ bá ṣèkà tẹ́ ẹ̀ lọ pààyàn nínú kẹ́ ẹ̀ dìfẹ́ǹdì ara yín tẹ́ bá wá bá yín lé kì í ṣe kẹ́ ẹ lọ báyàn tí ẹ bá gbógun tì yín ogun lẹ lè fi dá padà ẹ lè fi sùúrù ṣẹ́ ogun tí kò wá bá yín lé ẹni tó wá bá yín lé ti ṣe tán ẹ̀yin lẹ múra lẹ̀ ọmọ àlè kan tó wá wà nínú ilé ó tó wá ń pogun tìta bọ̀ wá sínú ilé ẹ ti gbàgbé ìtàn Ìlọrin ni ẹ ti gbàgbé ìtàn Ìlọrin kò sírú ẹ̀sìn tẹ́ lè máa ṣe tí àwọn tá à ń sọ yìí àwọn bòròró tá à ń sọ yìí tí wọ́n á wojú yín ṣé béèrè ẹ̀sìn tẹ́ ń ṣe kan tó jí yín gbé ni wọ́n béèrè ẹ̀sìn tẹ́ ń ṣe kan tó fọ̀bẹ sí yín lọ́rùn wọ́n béèrè ẹ̀sìn tẹ́ ń ṣe kan tó ta yín níbọn dànù kan tó pa yín dànù torú ọkùnrin yìí bá lè sọrú ọ̀rọ̀ tó sọ yìí gbé ìjọba ìpínlẹ̀ Ògùn kódà tó lórí ọ̀rọ̀ sàríà ọmọbìnrin kan ṣé sádàbù náà lọ́pọ̀ náà ní Sàǹfàrà wọ́n ló sọ pé òun di kìrìsìtẹ́nì wọ́n bá gbé wọ́n ló ti wà nílé ẹjọ́ sàríà wàhálà dé anyway wọ́n ní gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ èèyàn ti dìde ṣá pé wọn ò ní pa ṣó yẹ kó le tó bẹ́ẹ̀ ni you can't fight for God ẹ lè jà fọ́lọ́run báwo lẹ ṣe fẹ́ jà fọ́lọ́run kí lẹ fẹ́ fi ṣe ẹ má kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹnìkan ẹ respect n tó ní kálukú respect gbogbo àwọn ìlú bíi Asian Indian China láwọn ìlú tó dáa fún jù láyé ọ̀pọ̀lọpọ̀ wọn màálù nǹkan ni wọ́n ń bọ̀ ìyẹn ò dẹ̀ sọ pé wọn ò mọ Ọlọ́run ìtí ẹni gbàgbọ́ nínú ẹ̀ tó lè gbé wọn dọ́dọ̀ Ọlọ́run bí àwọn òjíṣẹ́ Ọlọ́run tí àwọn kan tó gbàgbọ́ èwo wá di tẹni ìgbàgbọ́ tẹni ẹlẹ́ni adẹ̀ sọ́ọ̀dì ìwọ kan asọ́ọ̀dì nǹkan míì mọ́ra wa lọ́wọ́ àsìkò tó yẹ káwọn èèyàn wà níbi iṣẹ́ ẹ kó wọn jọ bí ò bá tiẹ̀ wá síṣẹ́ náà àsìkò tó yẹ ká fi wá nǹkan tán máa ṣe ẹ kó wọn jọ ẹ mọ̀ rí ṣòro fún wọn ṣẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ tí òrò jẹjẹ náà ò ti ní ṣòro tẹ́lẹ̀ ni ẹ wà mọ́ lórogún òye ẹ̀ ní ṣe ọmọ bàbá ẹ̀ kan ló ń ṣe yóò mọ̀ á sáré ká ìgbà wo ni wàá kú ọ̀ ní wọnú ilé tá a lè mọ̀ tọ́kọ àwọn ìwé mímọ́ yìí àgbà àwọn kan ló bọ́lẹ̀ látòjú ọ̀run ni ṣùgbọ́n àwọn kì í ṣe gbogbo kọ́pì tí gbogbo àgbáyé ń kà ló jábọ́ látòjú ọ̀run ẹyọ kan ni o ṣé wọn ò ṣàtúnṣe sí tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ìtẹ́ ẹ gbàgbọ́ mo bá ń gbàgbọ́ ìtàwọn tìbí náà gbàgbọ́ mo bá wọn gbàgbọ́ ẹ gbà mí ta ló sọ fún ẹ pé ẹnìkan ò ní wọ ọ̀run rere àwọn baba lówó láwo tó lówó oníṣègùn tó lówó lọ́tí ẹ jẹ́yẹ̀ jùwọ́ tó ń fojoojúmọ́ tó fi ń forí balẹ̀ tó fi ń ṣe gbogbo ẹ̀ ṣé gbogbo wọn náà ló hùwà tí ò dáa ni ìwọ ló sọ fọ́lọ́ ẹni tọ́lọ́ máa kẹ́ ẹni tọ́lọ́ máa dá lóhùn ìwọ ló sọ fọ́lọ́ ẹni tọ́mọ ẹ̀ ó ṣoríire ìwọ ló sọ fọ́lọ́ ẹni tọ́lọ́ ó fún lọ́mọ ẹni tí ò ní fún bọ́yọ̀ ò rí wòlíì àáfà tó ń ṣe tẹni ẹlẹ́ni tó fi jáde láyé tí ò rí tiẹ̀ àwọn bàbá wa dé àtùpà ìrìnà rídìí ara ẹ̀ ṣé kò mọ Ọlọ́run ni nínú àwọn tó mọ Ọlọ́run là ń sọ nípa yìí wèrè ń ṣe yín ni kẹ́ ẹ má disturb àwọn yòókù nítorí ẹ̀sìn tí tẹ́yìn gbàgbọ́ nú ẹ̀ oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn tó bá wù ú fi personal interest tiẹ̀ sílẹ̀ ó yẹ kó fi máa gbé gbogbo ẹni tó bá tako ẹ̀sìn míì ṣùgbọ́n yáwìá ìtókòbó wọn yọ ó bọ̀ kò bọ́ ìgbà abẹ́rẹ́ ló lòún lè bọ̀ bẹ́ẹ̀ bá kó gba abẹ́rẹ́ fún wọn náà wọn ò ní lè bọ̀ ṣé ìlú tá a wà yìí náà ó mà ga ọ ẹ fi tó yẹ kẹ́ ẹ ṣe sílẹ̀ ẹ fi ọ̀rọ̀ àlàáfíà sílẹ̀ ẹ wà sórí social media ẹ mọ̀ sọ rubbish
ẹ máa sọ nonsense, ẹ máa bára yín jà, ẹ máa táṣìírí ìhòòhò ara yín, ẹ wá ti sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ti sọ di content lórí social media, ẹ ti sọ di pé ẹ fẹ́ fi pawó. Òótọ́ ọ̀rọ̀ wà nílẹ̀, àwọn oníwà àbàjẹ́, àwọn ìjọba gbogbo ẹ̀ tó yẹ kẹ́ ẹ wàásù fún, kẹ́ ẹ ṣe wáàsí fún, ẹ rí ṣe nítorí ẹ̀sìn tí wọ́n mú wá fún wa. Ẹ ti sọ àwọn ìran baba yín dẹlẹ́bọ. Tí ẹ bá ń ṣẹbọ ẹ̀jẹ̀ fi wọ́n lẹ̀ pẹ̀lẹ́bọ wọn, tí ẹ bá wọná kí ló kàn yín? Kí ló kàn yín? Àwọn tẹ́yìn ń pè ní èèyàn yín báyìí ń sìn, tẹ́yìn náà ní ọmọ ẹ̀sìn wà tẹ́ ń pa wá kiri, tí wọ́n wo ẹ̀sìn téèyàn ṣe kan tó pàdánù yìí. Ebi méjì inú wọn ni wọ́n ti mú, wọ́n mú kan airport lẹ́yìn ìgbà gbogbo owó ransom, ó sponsor àwọn èèyàn lọ Mẹ́kà. Ìyá àti ìyàwó kan gbé Mẹ́kà, wọ́n àrẹ́sì wọn náà lọ́hùn, ó di méjì. Ẹ proof fún wa wípé ẹ̀sìn yẹn gangan lọ́lọ́run ń fẹ́ àbí ọkàn yín, àti Kristẹni àti Muslim. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ mẹ́sọ̀ torí ìwà yín àtàwọn ọ̀wọ̀ èṣù tó wà lọ́wọ́ yín. Kì í ṣe pé mo yọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ sílẹ̀ o, ṣùgbọ́n tí èmi àti wọ́n jọ mọ̀ ni pé ó jura wọn lọ. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀sìn, ẹ ṣe. Bọ́ bá jẹ́ pé ẹ fẹ́ máa pààyàn pẹ̀lú ẹnu, ogun ọba, ogun àdá, ẹ̀yin nu Ọlọ́run nù. Torí pé ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ kékeré títí yín máa ń jù bẹ́ẹ̀ lọ lábẹ́nú, tẹni kí sàárẹ̀ ògbé kan lọ pàdánù, kan fún lẹ́gbàá 500 níwájú ìta gbangba, ẹ̀yin nu Ọlọ́run nù. Ẹ̀yin tó yẹ kán fi ṣẹ̀sìn, tó yẹ kẹ́ ẹ káwọ́ pọ̀nyìn rojọ́, ṣé bá a sọ? Ẹ ń gbé bọ̀, ẹ ti gbé dé, wọ́n ti ń pè wọ́n kán máa bọ̀, wọn ò tí ì pè wọ́n kán wá, ẹ̀rí ń tójú rí. Ẹ má gbàgbé Ìlọrin o, ẹ̀yin ọmọ aládé, mo kì í Ṣeun Agboola lórúkọ tèmi. Ìlú yìí Ọlọ́run bá wa tuntò, ọmọ àbá wa tún ṣe o. Èyí tó bá yẹ kọ́lọ́run ó gbé fún wa, kó ṣàánú àwa ọmọ aládé o, ọmọ Odùduwà o, kọ́lọ́run tètè dá wa lóhùn, kẹ́mi kò mọ̀ bọ̀ tán, torí ká mọ̀ tanra wa, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o, Ọlọ́run gba àánú kò wá o. Ẹni tí ó ṣàánú wa, Ọlọ́run rán sí wa o. Èyí tọ́lọ́run ti rán sí wa náà, tá a rán lọ sẹ́yìn odi, Ọlọ́run mú padà wálé láyọ̀ àtàlàáfíà, kankan ò ní í ṣe o. Ẹ má gbàgbé o, kí lẹ̀ṣẹ̀ Sunday Igboho tó fi ṣì wà lẹ́yìn odi, tó fi di pé gbogbo nǹkan rẹ̀ báyìí ní ẹgbẹ́kànlé, ní ẹgbẹ́sẹ̀lé, gbogbo tó gbọ́kànlé pátá. Síbẹ̀síbẹ̀ àwa ó máa gbàdúrà fún ni, a sì máa gbàdúrà fún ìjọba, torí pé ibi tí ẹni méjì bá ti jà, koríko bẹ̀, wàhálà dé bá. Mẹ̀kúnnù ní koríko tó wà lórílẹ̀‐èdè yìí o, àwọn tó wà lókè mọ́ra wọn o, àánú Ọlọ́run ní fi wálẹ̀. Ẹ̀yin ìran ọmọ aládé, ẹ mọ́ rí òótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ fi sílẹ̀, kẹ́ ẹ má sọ o. Ẹ sọ̀rọ̀, àìlè sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ orí burúkú.